òkú bẹ́ẹ̀ náà mo kẹ́yìn náà o ẹ ṣe ẹ kú ìkàlẹ̀ mo sọ wípé ká tó ka ìwọ̀nba tó kù ẹ jẹ́ ká tó farabalẹ̀ ká gbọ́ láti ilé agbára ẹ ṣe. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò ayọ́kalẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn-ún rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo mọ́kànlá lẹ́ni lọ́dọ̀ títí wa mẹ́wàá lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ìtẹ́rọ̀ ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lémi amọ̀bùnyàn ní nǹkan wà máa pè mí láwọn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ àwọn ẹ̀yin àyànfẹ́ mọ́lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrí 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Mo ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àlòkà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV nígbà tí mo mẹ́rin láńdà yẹn Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. ẹ máa ṣe o láti ilé agbára Austin Jacobson uncle Augustine ẹ máa ṣe ẹ kú ìkàlẹ̀ o ẹ̀yin náà ẹ ṣe mistake o Dayọ̀ Agboola rédíò TV lẹ́wọ̀ o níbi tá a ti mẹ́tò àyọkà wà lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe mo ní lẹ́ẹ̀kan ká tó máa lọ kí n tó máa fi lo àwọn èèyàn mi lọ́gọ̀ ẹnu bó sọ wípé Kẹ́mi orí rẹ̀ wú ó sì kí ọkọ rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe kí ọkọ rẹ̀ náà orí Kẹ́mi wú omi ìdùnnú jáde lójú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kí ọkọ rẹ̀ pé ó káre àkàgbé ọkọ mi àkàgbé ìlú Ìwéré ọmọ adáró fojú rẹ mo dáró ìgbà mo n ò rí bu rẹ sọ mo dá tí kòkò n ò rí bu wẹsẹ̀ àwọn àgbà kan wọ́n ní kí n gbẹ́lẹ̀ kan kó tó kí n gbẹ́lẹ̀ kan jìngbọ̀n kí n kélu dà sí àwọn ọ̀gbọ̀n òmèlú wọ́n ní ewé kí leléyìí jẹ́ mo ní igi jẹ́gẹ́dẹ́ àfi tóra ṣe ni ọmọ Ìwéré nílé òun kò lọ́jà òkò ọ̀gbà mi mo dáwọ́ re Ìwéré ilé Ìwéré gùn gogoro kékeré lára èkérí ará Ìwéré mo fi ẹ́. Báyìí ni Kẹ́mi kí ọkọ rẹ̀ títí wọ́n fi wọ inú ọkọ̀ pẹ̀lú Tóyè Ayọ̀ àti Adéjọkẹ́ juwọ́ sí wọn àìsàn àṣemọ́jú ní àwọn ènìyàn bá Ayọ̀ àti Àkàngbé ṣe ní ilé kálukú wọn wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n ń dáwọ́ ìdùnnú pé ọwọ́ ba àgékù ejò ẹni tí ń jẹ́ mọ̀lẹ̀ tẹ́lẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan báyìí bí àṣé ẹni tí kò sí ẹni tọ́lọ́run ò lè mú kò sí bí ó ṣe lelele tó kò sí ní tó lè tí kò ì dẹ̀ ẹ wò bí mọ̀lẹ̀ ṣe ní àwọn èèyàn lára tó ẹ wò bí ó ṣe dá ìbẹ̀rù bojo sílẹ̀ tó abẹ́ ìwà rí wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhun ẹ wá wò òun wá ni wọ́n mú wẹ́rẹ́ òun ni àwọn èèyàn mú wẹ́rẹ́ nǹkan tí mo sọ náà ni márùn ni ó ń lo oògùn ẹrù o márùn lóògùn ẹrù tí agbára bá ń bẹ lọ́wọ́ ẹnìkan lónìí Ọlọ́run lè gbà lọ́la
ṣe bí tá a bá wo nínú bíbélì Gòláyátì gan ó ṣe jù báyìí lọ fún Dáfídì. Ẹ wá wo wẹ́rẹ́ tí Ọlọ́run, ẹ wo nǹkan tó Ọlọ́run lò tí Dáfídì fi ṣẹ́gun Gòláyátì. Ọlọ́run mọ̀ ti ṣẹ́gun Gòláyátì àwọn ará ìlú àti agbègbè rẹ̀ o. Gbogbo Gòláyátì tí ń bẹ́nu ayé tèmi àti tiẹ̀ náà, gbogbo tí ń já wa náà láyà tó ń pa wá lọ́kàn, tó ń pa wá, tó ń gbé wa láyà sókè, àwa náà lárẹ̀yìn rẹ̀ o, ogun ò ní borí wa. Ẹ ṣé o ẹ̀yin èèyàn mi, ibi tá ti dánu dúró fún orí kẹjọ lónìí ni mo ní orí kẹsàn-án la máa kà ní ọjọ́ mẹ́jọ. Orí kẹsàn-án sọ pé ẹni àná kọ́ lẹni òní, ẹni àná òun kọ́ lẹni òní. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o, ẹ kú ìfẹ́. Kó tó di ọjọ́ mẹ́jọ ká tó tún pàdé, mo ní Ọláìdé ni mí, èmi ní Ìyẹ̀rú Ọ̀kín, ọmọ wọn nílùú Gbọ̀ngán, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé, ìyẹn ní ti ọ̀dọ̀ àwọn màmá tó bí mi lọ́mọ. Ní ti ilé bàbá mi mo lèmi ní Ìyẹ̀rú Ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ, èmi lọ́lá lọ mí ọmọ Abáṣujó orúkọ, èmi ìjàkà tàkìtì lóru Ọ̀fà, ìjàkà tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ ọjọ́ sí, ó ṣojú ebè, ó ṣojú poro nínú oko, ìbá ṣojú olóko ní olóko ìbá láwọn, èmi lọ́mọ ògbúrò oko bẹ́ sájà, èmi lọ́mọ ògbúrò àkàtù bẹ́ sílẹ̀. Ẹ má ṣí kúrò níbẹ̀ o, ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ 24/7 la fi ń ṣètò ní Dayọ̀ Agboola rédíò TV. Mo ní bọ́tìmọ̀ la fi kalẹ̀ síbẹ̀ bá fẹ́ polówó ọjà yín, àǹfààní wà fún yín o. Ohunkóhun tẹ́ ẹ bá fẹ́, bóyá ẹ fẹ́ alága ìdúró tàbí alága ìnàró, alága ìjòkó tàbí alága ìdúró, ẹ ké sí wa ní Dayọ̀ Agboola rédíò TV. Bóyá ẹ ń fẹ́ ká bá yín plan ayẹyẹ yín ni, ẹ̀yin ẹ kàn sí wa. Ẹ̀yin ń fẹ́ onífọ́tò ni, mo sọ fún yín pé onífọ́tò tàwa kò ní gé yín létí sọnù, onífọ́tò wo ò ní gé apá kan dànù lára yín. Bóyá fídíò lẹ fẹ́ ni, ẹ̀yin ẹ kàn sí wa. Bọ́dà jẹ oúnjẹ aládùúdùn, ẹ kàn sí wa ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ wá ẹ jẹ́ ká jọ gbéra wa lárugẹ. Oríṣiríṣi là ní níbí o. Bóyá ẹ̀yin fẹ́ ẹja tó ká, àwọn ẹja ọ̀pọ̀ òkun, bóyá ẹ fẹ́ ẹja àrọ̀, oríṣiríṣi la ní níbí. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ pọ̀nmọ́ tó gbáta sẹ́nu, tó ká tó gbáta mì, ẹ̀yin ẹ kàn sí wa ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ kàn sí wa, ẹ kàn sí wa lórí ètò yín, ẹ kàn sí wa. Bóyá ẹ̀yin sì ní ẹ̀bùn lóríṣiríṣi tẹ́ fẹ́ káyé mọ àwọn ẹ̀bùn tẹ́ ẹ ní. Gẹ́gẹ́ bí jíngù tí wọ́n ti fún ẹ̀bùn yẹn, ọ̀pọ̀lọpọ̀ ló lẹ́bùn, ṣùgbọ́n nígbà tí tá ò rí níta, ọ̀pọ̀lọpọ̀ ló ti ń fi ẹ̀bùn pọnmi dáná. Ṣùgbọ́n ẹ kàn sí wa ní Dayọ̀ Agboola rédíò TV ká bá yín gbé ẹ̀bùn yín lárugẹ. Ẹ jẹ́ ká tún pàdé níjọ́ mẹ́jọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o, àbúrò yín, ọ̀rẹ́ yín. Mo sọ wípé ká tún ríra níjọ́ mẹ́jọ o, kẹ́lẹ́mì má gbà á. Ó dàbọ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngán Olúfì, ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngán Olúfì, ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa, àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́, Maryland, America, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa, àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn, àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ti níbẹ̀ yẹn ó ti gbọ́, àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀.